tí èmi á kàn sọ níwọ̀nba òun ni Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó jókòó níta ilé rẹ̀ níjọ́ kan famara bijambihi Uzaifa wá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó ti mọ̀ kó mọ̀ bí ó wá ní ya Uzaifa kayfa asbahta ó ní rẹ̀ Uzaifa bó ní sọ jí dáadáa Uzaifa wá padà ó ní asbahtu uhibbul fitnata ó ní mo jí lóòótọ́ àmọ́ jíjí tí mo jí láàárọ̀ yìí wàhálà ní wá káàkiri wà ákìrà olè hakọ̀ ó ní bẹ́ẹ̀ yẹn bá fi òdodo lọ mí wọ́n bá pẹ́ ta ajá ara mi kọ òdodo wà usolli bila udu'in bẹ́ẹ̀ tí rí mi yìí èmi lè kírun láì ṣàlùwàlá ó wá nítorí wá fi parí ẹ̀ ó ní wálì fil ardi ma laysa li fi sama ó ní mo wá ní dúkìá kan lórílẹ̀ ọlọ́run bò tó bẹ́ẹ̀ kó ṣe fẹ́ fún mi tí mo bá dọ́ àlìkìyámọ̀ ọ̀rọ̀ yìí ti wá tayọ làákàyè Umaru wa ní káwọn gòdògòdò bọ́rẹ̀ mi ti rí kọ́ni ké ọ̀rọ̀ rẹ̀ rí báyìí ẹ dákun ẹ lọ́ọ́ bá ń tọ́jú ẹ̀ sínú yàrá kára rẹ̀ fi balẹ̀ níbi tí wọ́n ti wá mú un lọ wọ́n wá pàdé Sayyidina Ali karamallahu wajha kí ló dé tẹ̀ ń wọ́ ọ̀rẹ́ ọ̀gá lọ àwọn gòdògòdò wa ní tó ṣẹlẹ̀ rẹ̀ ní tó wíre Ali ló wá ní ẹmu nìṣó padà lọ́dọ̀ ọ̀gá nígbà táwọn wá débẹ̀ ó ní nǹkan tí ń wí ẹ̀nà ló fọ̀ kò yé yín ni sà ẹ má bínú sà ó ní nǹkan àkọ́kọ́ tó wí tó ní asbatu uhibbul fitinata tó ní jíjí tóun jí láàárọ̀ yìí fìtínà ló ń wá káàkiri wàhálà ló ń wá káàkiri ó wá ní ẹ̀sà nínú tá ànábì kọ́ wa ṣe ti gbàgbé tí ànábì sọ fún wa nínú Kùránì wípé innama amwalukum wa auladukum fitinatun ó láwọn dúkìá yín tẹ́ ń wá káàkiri tí kálukú ó fọ̀n sọ́kọ̀ tá a jí lágo márùn-ún àtàwọn ọmọ tá a máa sun rẹ̀ lọ́sàn-án tá a máa sun lálẹ́ tó birú tèmi ó ní fìtínà ni wàhálà lẹ́ ń wá káàkiri sà ó ní ẹlẹ́ẹ̀kejì tí olóhùn wá káàkiri òun tó ó ní akira olè hakọ ó ní ara òun kò dodo ó ní kinní kan tó ṣú ọ̀ láyé náà ní ikú kò sẹ́ni tí ò ní kú n tí ń wí ni wípé ní bá fi kú lòun lónìí òun ó bá pẹ́ ta àjà ẹlẹ́ẹ̀kẹta ibi ìtàkọ́kọ́ ni mo fẹ́ gbà ẹlẹ́ẹ̀kẹta tó wí tó ní usolli bila uduhin tó lóun máa kírun láì ṣàlùwàlá irun tí yìí kọ́ ni ń wí irun tí ń wí ni pé òun máa ṣàṣàlátù fún ànábì láì ṣàlùwàlá ẹ dákun ẹ̀yà yóò bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam káwa ní ẹ lọ ṣàlùwàlá kẹ tó ṣe sallallahu alaihi wasallam ṣe mọ̀ pé jókòó tù ú ẹlẹ́ẹ̀kẹta tó ní lífil ardi ma laysa li fi sama ó ní òun ní ọmọ òun fẹ́ yàwó òun sì bímọ láyé tá a wà yìí tá a bá dé ìgbéyàwó gbé dàlí kìámọ̀ tá a wọnú àlìjánnà á fẹ́ yàwó ni àní bímọ. níbi tí mo ti wá fẹ́ lò èyí tèmi fẹ́ mú lò òun ni amwalukum wa auladukum fitinatun fitina gbogbo yẹn kọ́ lọ́mọ ó jẹ́ fitina fún ọ̀tọ̀ lẹni tọ́mọ ó jẹ́ fitina fún yóò sì máa jẹ́ zina fẹ́ lómi méjì lọ́lọ́run bá fi ròyìn rẹ̀ nínú al-Qur'an nínú suratul Baqara ó ní almalu walbanuna zinatul hayati dunya olówó dúkìá àtọmọ tí mo fún yín ẹ̀ṣọ́ ni mo fi wọ́n ṣe fún yín láyé tẹ́ wà yìí ẹni bá tọ́mọ tiẹ̀ dáadáa ọmọ ò mọ̀ jẹ́tọ̀ ẹ̀ṣọ́ fún ẹni tí ò bá tọ́ tiẹ̀ dáadáa ìròyìn ta kọ́kọ́ fìtínà ni ó jẹ́ fún subhana rabbika. ẹ dá sọ pé Allahu Akbar ẹ já sọ pé Allahu Akbar Allahu akbar akí bàbá wa gbàsá kọ́fì Allahu hayatahu ọba tó ti ní kẹ́ máa wí kó dẹ̀ máa gbá wí báyìí ọlọ́run níjẹ́ lápadà sí àbúrò àmín nímọ̀ wímọ̀ ọlọ́run ní fi kángun sí yín àmín ọlá la ilaha illallah àmín ọlá muhammadu rasulullah sallallahu alaihi wasallam láyé bẹ́ẹ̀.